وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. amúrù ti wá ọlọ́run tó wá mú náhàyù wá gẹ́gẹ́ bá àwọn bàbá wa ṣe máa ń kà á fún wa ní gbogbo ọjọ́ Jímọ̀ tí wọ́n bá pín kútúbà wọ́n ní ọlọ́run pa wá láti nǹkan mẹ́ta ó kọ àwọn nǹkan mẹ́ta fún wa. jàmáà tó bá ṣe pé bí wọ́n ṣe ń sọ láti ẹjọ́ yìí náà ni gbogbo ayé fọkàn sí ni ó ti yẹ káwùjọ wọ́n dájú báyìí lọ. wọ̀nyá ni anil fàṣà ọlọ́run ọba kọ̀ anil fàṣà àwọn àfa àpanupọ̀ lórí pé n ti ń jẹ́ àlìfàṣà wàhùwà zina ó náà ní zina ọlọ́run kọ̀ fún wa yanha anil fàṣà ọlọ́run kì wá nílọ̀ ó sì kọ́ fún wa ó ṣe é léèwọ̀ fún wa n ti ń jẹ́ zina ọlọ́run ọba ní ká jìnnà sí ká má jẹjẹ. àwọn àfáà tó wá fẹ́ lójú wọn ní lábẹ́ zina òun náà ní àlìwáàpù kí ni jẹ́ lìwáàpù òun náà ní kọkùnrin àtọkùnrin kí wọ́n jọ máa fẹ́ra wọn. ìṣesí àwọn ìjọ ànábì Lóòt àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ látara pé wọ́n ń wá agbára látara pé wọ́n ń wá owó májẹ̀mú àlìjànnú tí wọ́n wà á kú náà ní kíkọ́ bọ́kùnrin sùn. ẹlòmíì ti ń bẹ látara ṣáháwà adùn ìbàjẹ́ òun ló bá wọn débẹ̀ bí ìtàwọn èbó ní South Africa mọ́sálásí kan àwọn èèyàn kan bá kóra wọn jọ ń bẹ̀ nínú mọ́sálásí ọ̀rọ̀ tí ó ti jù bí ìjẹrin lọ ni wọ́n wá ní mọ́sálásí tàwọn ń bí ìgbàláyé ń bẹ ọkùnrin àti ọkùnrin àwọn tó yìí wọn nínú mọ́sálásí ìgbàláyé ti ń bẹ bọ́kùnrin bá tó sáfù kóbìnrin náà tó lẹ́gbẹ̀ẹ́ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ní South Africa ìgbà tí ó dijọ́ kejì sílẹ̀ ó fi mọ́ mọ́sálásí ewu mọ́sálásí ni wọ́n bá gbogbo ẹ̀ ti jóná. wọ́n wá ń wádìí àwọn wo ló sùn wọn ò lè mọ Ọlọ́run ló bínú sí torí pé mọ́sálásí yẹn ṣe mọ́sálásí lọ́dọ̀ ọ̀tọ̀ lọ kì í ṣe mọ́sálásí ìbínú Ọlọ́run ti sọ̀kalẹ̀ lélẹ́rí. eérú rẹ̀ ni wọ́n bá níjọ́ kejì ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwùjọ tí sì ná tó bá ti di mẹ́ta tọrọ ìbínú Ọlọ́run ọba làwọn èèyàn ń kọ lẹ́tà sí lóbi jẹ́ pọ̀rọ̀ zina ẹ jẹ́ ká pàkíyèsí ara wa zina ti di ntọ́ gbajúmọ̀ láàrin ọlọ́mọge láàrin adélébọ̀ láàrin baálé ilé bàbá mi àwọn ọmọ rẹ̀ tó mà lé ẹ̀ ìyá mi tún bẹ àmọ́ rán mọ́sálẹ̀ lérí ìpáwa náà fẹ́ ralẹ̀ lé lérí ìpáwa náà fẹ́ kọ́lé ọlọ́run lọ́mọ ìyá àlè tóbìnrin mi ni bàbá fi ń sèkó mọ àwọn tí ó mú ọkọ lẹ́yìn bàbá alágbájá ẹ wá kí àwọn tó jókòó yìí àwọn tá a jọ wà ní tọ́ọ̀bù jọ pa wá kọ́ ẹ wá kí wọn láì ní mọ̀ páwọn àlìyàwó lọ́kọ́ tún lọ́ ọkọ tún máa dúpẹ́ pé ẹ máa ṣe ń wá àwọn àdúgbò ara ẹ̀ kà kí láti ṣe àti ṣe nǹkan kan àtẹ̀mẹ́yẹ bọ̀ lápò náà nìkan. jàmá ọkọ̀ ọ̀bá mọ̀ sọ́lọ́hún ma bá a ṣe ń lò sẹ́mi wa láyé ònìyẹn lẹ́tọ́rà bọ́ọ̀ bá ti bọ́ ọmọ sùkùn ní pàṣẹ gbogbo ọ̀nà ló fi wéèlè. àbá ó ti á débi ipá màá sí gbẹrẹ tóbìnrin ní títì kílẹ̀ bá débẹ̀ láì ṣe kiriyó náà máa láwọn fẹ́ lọ wẹ obìnrin lódò pásítọ̀ yóò lóun fẹ́ wẹ obìnrin wà á bọ̀ra alẹ̀. ìgbà táwọn ò sì lẹ́rìí torí pé ẹ̀kọ́bìnrin yẹn ó béèrè wípé kílẹ̀ rí tó sọ pé yìí ni kẹ́ ẹ wẹ̀ mí kò sí yẹn lọ́nà òwe tiwọn. ṣùgbọ́n kí la fẹ́ wí lérí àáfà tí ń lọ ń wẹ̀yàwó oníyàwó kí la fẹ́ sọ lórí àáfà tó lòun ọmọ sí gbẹrẹ obìnrin olóbìnrin níbi ẹ̀dá pẹ̀ mọ́ báyé jẹ́ mọ́. ọlọ́run sì ti ju ẹnì kankan wàyà ní ha anẹ́lẹ́fà àṣà ọlọ́run kìlọ̀ fún wa nípa zìnà ọlọ́run kìlọ̀ fún wa nípa zìnà bọ́bá ti kówó lórí tó fi ń ṣe lọ jáwọ́ ń bẹ̀ bọ́bá ti pé kò kan ló ní zìnà fi rọ̀ ọ́ lọ́rùn lọ jáwọ́ ń bẹ̀ bọ́bá sì ṣe ìyá yìí
lọ́lọ́wọ́ bá tàrí sí ọlọ́dọ̀ lọ jáwọ́ ń bẹ̀ lọ́wọ́ ànábì Yusuf alayhi salatu wassalam. níbi kálẹ́wà kárẹwà ọlọ́run ò tún dá ẹni tí ó dàbí ànábì Yusuf mọ́. kò dá táájú kò sì tún ní ìdámọ́ tálíkì àmọ́ ọlọ́run ó fi tó. ẹwà Yusuf àwọn obìnrin rí ọlọ́run bá ní falamma ra'aynahu akbarna wa qata'na aydiyahun wa qulna hasha lillahi ma hadha bashar in hadha illa malakun karim. ọlọ́run bá ní ànábì Yusuf níbi tó rẹwà dé. Zulaikha ìyàwó ọ̀gá rẹ̀ ìwà ń sọ fáwọn obìnrin wípé kílẹ̀ rí tẹ́ẹ̀fì ń sọ pólísì náà ní mí wípé mo tún pe ọmọ ọ̀dọ̀ mi láti bá mi láṣepọ̀. ṣèbẹ́ yìí ò mọ tí ń jẹ́ Yusuf ló jẹ́ máa sọ bẹ́ẹ̀. arábìnrin náà wá pe gbogbo àwọn obìnrin yìí ó pè wọ́n sáàfin ọkọ ẹ̀ ó wá fún wọn níṣẹ́ ó wá ní kí Yusuf ó kàn kọjá níwájú wọn. falamma ra'aynahu ọlọ́wọ́ bá ní nígbà táwọn obìnrin tí wọ́n rí wọn ò bá gbélé o wọ́n kàn rí tó kọjá kì í sì ṣe kó dúró wájú wọn wọ́n rí tó kọjá náà ni akbarnahu wọ́n lé lè kọjá ojú ẹ̀ ẹwà ipò háyà ma hadha bashara wọ́n lẹ́ni tó kọjá ipò lè jẹ́ èèyàn. bí ó bá sì jẹ́ da ọlọ́run illa malakun karim màláìkà kan ni ó jẹ́ kò tún wá ní jẹ́ màláìkà lásán èyí tó tún lápẹ́lẹ́ jù nínú àwọn màláìkà ni ó jẹ́. ìgbà tí Yusuf rí eléyìí ó wá tún bẹ lọ pé ya Rabbi àsìjínù àhábù iláyà ọlọ́run kì í fi wà lẹ́wọ̀n ó tẹ́ mi lọ́rùn fún tí mo rí i lọ ọlọ́run. bèbí wọ ẹwà wo ni wọ́n wá ní bèbí mẹ́kọ̀ọ̀fù náà ló ń ṣe kò tí a kò artificial beauty náà ń bẹ mẹkọọpù náà ló ń ṣe tó fi ń ṣe sìnà tó fi ń yapa àṣẹ Ọlọ́run. bẹ́ẹ̀ sì ni gbogbo ntọ́lọ́wọ́n bá fún wa yìí pátá gbogbo ẹ̀ láàjẹjú ẹ̀ kò sí jàkí ní dòdò nínú pé mo jó lórí ìtẹ̀ èèyàn máa ń bọ́ létí sunkún sí ni. èèyàn wá jẹ́ gómìnà èèyàn jẹ́ president kódà kí ẹ jọba àlù àwa ló ń gbé mọ́tò fún à ń congratulate ó yẹ ká máa bá sunkún ni. Anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi níjọ́ gbẹ̀ngàn alikiyama ẹni tí ó darí èèyàn láyé yóò kábàámà níwájú ọlọ́njọ́ gbẹ̀ngàn alikiyama wípé òun ò bá sì mà kódà kó o má darí ẹnìkan láyé kò bá mà lóore fún níwájú ọlọ́ nítorí wípé gbogbo ẹ̀ lábẹ́rẹ́ báwo ló tán wá ń sọ fún ọ pé ìlú ò da oníkìlọ́kàn tiẹ̀ ń bẹ̀ tọ́ba mọ̀ bẹ́ẹ̀ mọ̀ tó ń bẹ̀ tọ́ba mọ̀ pé kọ̀ọ̀kan tiẹ̀ fi kò sílẹ̀ wọ́n ní gbogbo bó ṣe ń tó yìí ó ń bí ọlọ́wọ́ ọba ń ọwọ́ aṣọ wípé àyè tó yẹ kó wà náà nìyẹn ọlọ́wọ́ béèrè lọ́wọ́ onítọ̀. látara àti eléyìí àlùfàṣà zìnà ìwà zìnà ọlọ́wọ́ ọba bínú sí púpọ̀ ọlọ́wọ́ ọba sọ pé wala taqrabu zìnà ẹ má súnmọ́ zìnà ẹ má súnmọ́ gbogbo àwọn tó lè ṣokùnfà zìnà pátá ẹ má súnmọ́ bẹ̀bẹ̀rẹ̀ tàbí pẹ́ ṣe zìnà jàmọ́ ẹ̀ jẹ́ kí gbogbo akáwà àwùjọ wa bó ṣe rí ẹ wo àwọn ọmọbìnrin bí wọ́n ṣe ń múra ìmúra ìfi òwò lẹ̀ ìmúra ọkùnrin ẹ wá wò ìmúra pé lọ́pọ̀lọpọ̀ àwọn láfi ń pè ọ̀pọ̀lọpọ̀ òbí bàbá kan bá mi sọ̀rọ̀ ọjọ́ kan pé ẹ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní jẹ́ kò sí ọmọ yín ti lọ ọlọ bolóti ẹ̀ lọ bẹ́ẹ̀ tìlì mo ní kí lọ́ lọ ṣe ó ní fún ọdẹ lẹ́bù ló wà nígbà tí kíní bọ́ sí lọ́tà lọ́dún èbó tí kò parí yunifásitì ni èyí ò lóore kó máa lọ sọ́hùn mo ní kí ló ń ṣe lọ́hùn wọn kan náà lọ kú wọn lọ ọmọbìnrin ọlọ ń ṣiṣẹ́ aṣẹ́wó ọ̀bọ ajá ń bá wọn sùn níbẹ̀ ìròyìn yẹn padà dé sí àwọn òbí náà wọn ni ẹ ṣe bọ́ọ̀hún mi nígbà téèyàn kúkú mọ ní ti ń ṣẹlẹ̀ ń bì ẹ wo bí tí gbèsè ayé àwọn ènìyàn rẹ lẹ́bí nítorí kókó wálé nítorí káwọn náà lè máa sọ pé wọ́n lọ́mọ lẹ́yìn odi kí lọ́mọ ọ̀hún ṣe ń bẹ̀. látara àdé eléyìí ẹjẹ́ wo bá a ti sọ sí náà di tó rọrùn láwùjọ wa lẹ́nu
bí wọ́n bá fẹ́ ṣe àpèjẹ àbí ìjókòó ńlá tó jẹ́ tìlú àwọn obìnrin oníhòòhò ni wọ́n fi entertain gbogbo ẹni tó bá wà níjókòó àwọn obìnrin tí wọ́n sì gbá ẹ̀hálẹ̀ òun ni wọ́n fi entertain gbogbo àwọn èèyàn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní àwọn ìran obìnrin kan ń bọ̀ Ànábì ní ṣùgbọ́n wò ní bò láyé o ṣùgbọ́n wà tá ń bẹ láyé yìí wọ́n ti bá wà láyé àkọlọ́nkú ṣàánú wa. Ànábì láwọn ìran obìnrin náà kàṣíyàtún àríyàt ma'ilatun mumilat ru'usuhunna ka'asnamatil buqtil ma'ila la yadkhulna al-jannata wa la yajidna rihaha fa inna rihaha la yujadu min masirati kadha wa kadha sallallahu alayhi wa sallam. Ànábì ní àwọn obìnrin kan bọ̀ níkẹyìn ayé àwa ti bá wọn àjọjọ ń gbé ni àjọjọ ń ṣiṣẹ́ ni àjọjọ múlẹ̀ síra wa ni kàṣíyàtì àríyàtì. Ànábì ni wọ́n wọ̀ṣọ ṣùgbọ́n òhù ni wọ́n tún wà. Iṣẹ́ ta sọ ń ṣe lára gbogbo aṣọ tí wọ́n wò ní ṣiṣẹ́ ẹ̀já wo aṣọ tábìlẹ̀ pọ́wọ́ tí gbogbo ọmú tó hàn ta. Ẹ wá ń ṣe márẹ́jì àgùdọ̀ pẹ̀yìn òní nìka wọ́n wá ń béèrè pé ẹ dákun ṣé nìka ìsìláàmù náà lélẹ̀ wọ́n tún ṣe nù mọ́sáàsì. Ìyàwó wa wọ wedding gown gbogbo ìlàjì ọmú ó ti bọ́ tàtán àfáà náà tún lè dúró wájú ẹ̀. Wọ́n wá ń gbé kéèké àfáà ní báwo ó tètè tiwa ẹ̀dọ̀ pé bismillah arrahman arrahim ẹ̀dá gbé wọnú islam ó lè gbé wọ́bẹ̀. Ìranu nìyẹn ibi ẹ bá bẹ̀sẹ̀ jẹ́ ti ọlọ́wọ́ bó bí yín léèrè. Ẹ̀sìn wa lẹ̀sìn tó kọ̀ bàjẹ́ gbogbo àwọn ẹ̀sìn tó kù láyé wọ́n polongo bàjẹ́ ni gbogbo bó ti wulẹ̀ kéèyàn wọ̀wọ̀kuwọ̀ tó bá fẹ́ wá kírun jọ jímọ̀ jàmọ́ ṣèyàn lè wọṣọ tí ó balẹ̀ lóbìnrin wọlé rárá kò ní wọ̀. Yóò ya wá ìwó kan yóò rò ní tọ́ba wá jáde nínú mọ́sálásí tán ó lè padà tún wá bọ́ra rẹ̀ lẹ̀. Ṣùgbọ́n nínú ilé ìjọsìn tí wọ́n pásítọ̀ gan bó ló ṣe múra lóbìnrin. Làbí sọ pé àwọn wo náà ń ba ayé jẹ́ mọ́ni humul mufsidun. Àwọn tá ń ba ayé jẹ́ làwọn akọrin yó. Ẹbí wọn léèrè fúlùtà ńlá ẹpè wọn kájọjọ yẹ wò èyí táwa mùsùlùmí ń sọ tẹ́ ń sọ wá da látẹ̀jù ẹ̀yin náà mọ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n bá dójú ẹ̀ tán wọ́n ní ẹbẹ̀ yẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ yẹn bá lè pọ̀ wọ́n ní ẹran ìyàwó rẹ̀ sí kò parí kí lọ́wọ́ kúrò gbèsè ayọ̀ ọkùnrin mọ́. Islam fi ń pariwo pé ẹ jẹ́ káyé àwọn obìnrin ó dáa ló fi jẹ́ pé gbogbo ń ta bá bò ló níyì gbogbo tó bá ní value láyé is always covered. Bẹ́ẹ̀ yẹn bá lọ ra àkàjàmá wọ́n fi ewé sí láti fi pọ́n àkà. Bẹ́ẹ̀ yẹn bá ra búrẹ́dì wọ́n fọ̀rá sí. Bẹ́ẹ̀ yẹn bá ra ẹ̀kọ́ wọ́n ẹ̀kọ́ léwé kí ló dé tó ń bóbìnrin lẹ̀. Ìntì ń bẹ lára obìnrin kò sí ń bẹ̀. Àpẹẹrẹ tọ́lọ̀ ń fi sára obìnrin kò sí ń bẹ̀ àwa la lajú. Bí Mùsùlùmí bá wá ń pariwo èyí wọ́n la lákàtà títí ni wá. Gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè kí wọ́n sọ̀rọ̀ pé bó ti ibi tọrọ Islam nínú yẹn torí pé bó ní kálukú bá ti mọ náà ni ó ti sọ. Àwa kan ń bẹ kákọ́ pẹ̀lú ẹnu ní àlágbára ọwọ́ láti lè bí kọ́. Ẹlòmíín bẹ ọkàn lówó fi kọ́ nítorí ibi tó bá rẹ̀. Ṣùgbọ́n àwọn kan ń bẹ ọtọ́rìtì ń bẹ lọ́wọ́ wọn Ọlọ́run ó bí wọ́n léèrè dọ́gbẹ́jà lè fi àmà. Kéèyàn máa wà nípò ọtọ́rìtì ó dáa pọ̀ ju kéèyàn ó wà ń bẹ̀ kó má rí iṣẹ́ yẹn ṣe. Lóòótọ́ jẹ́ pé gbogbo ẹni tí bá ń bẹ nípò kan àbí míì tó bá kù ọ nìkan máa dásun fún nínú ilé. Máa dásun fún iyì tó ń bẹ níbi ipò là ń wò. Ókọ tó ń bẹ níbi ipò là ń wò. Òkìkí tí ń bẹ níbi ipò là ń wò. Òkò díẹ̀ àrònú sí ìpayín kékeré ìdí ẹ̀ àrònú sí àyàfẹ́ ní tọ́lọ̀ ń bá là nìkan tó sì dúró déédéé. Lóbi jẹ́ pé yẹn ní ká kọ́kọ́ wò pé lágbájá wa bọ́ sípò kọ́kọ́ wòra rẹ̀. Àfa wa Abu Dharr al-Ghifari níjọ́ kan ó wà níjòkó. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì wa ń yan àwọn èèyàn níṣẹ́ pé lágbájá ọmọ lágbájá ìwọ lọ bí báyìí. Tàmàdò ìwọ wá lọ bí báyìí. Ànábì wa ń gbé ọwọ́ forí Abu Dharr. Ànábì àwọn ni ya Rasulullah istamilni.
ìwọ ń ṣe Ọlọ́run ẹgbẹ́ sẹ́fẹ̀ mi náà. Ànábì ní ya Abazar innaka da'if. Ànábì lọ́lẹ̀ ni ọ̀ lè ṣe. Kì í ṣe kọ́rọ̀ ọba kan ń yàn yàn lásán mo ti mọ bó ṣe mọ̀. Ní ti ìmánì Ọlọ́run ti ṣàánú Abu Dharr ṣùgbọ́n Ànábì ní sàjẹ̀ ń fi ọ́ lẹ̀. Ipò náà lọ́wọ́ àdéhùn yóò tún ṣe pàtí ẹ̀ yóò tún dunnú lérí ẹ̀. Èyí tó yẹ ká fi kọ̀mínú kẹ́rù òfin bà wá lọ́yẹ kó pọ̀ ju èyí tá fi dunnú lórí ipò lọ. Àfáà Umar bin Abdul Aziz rahimahullah ìgbà tó di khalifa gbogbo mùsùlùmí ìyàwó rẹ̀ bá wọnú ilé ó bá ti ń sun ẹkún tí ń wu ìyàwó rẹ̀ wá ní ìrẹ ọkọ mi kí ni nǹkan tí ń pa ọ́ lẹ́kún. Abu Dharr Umar bin Abdul Aziz ó ní tí ń pa mí lẹ́kún náà ní wípé wọ́n fi mí ṣe alákòóso lórí àlámọ̀rí gbogbo àwọn mùsùlùmí. Ẹ̀rù wa ń bà mí lórí ẹni tí ó máa bẹ lábẹ́ àkóso mi débi ó máa pa tí mi ò sì ní í mà. Ẹ̀rù ń bà mí lórí ẹni tí ó máa bẹ lábẹ́ àkóso mi tí ó máa sùn tí ó máa jí nínú àkísà tí ò ní rásọwọ̀. Ẹ̀rù ń bà mí lérí ẹni tí ó máa bẹ lábẹ́ àkóso mi tí ò ní rọ́wọ́ fi họrí. Ìyẹn ló ń pa mí lẹ́kún níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà bó ni mo ṣe fẹ́ sọ níwájú Ọlọ́run. Umar bin Abdul Aziz ìyàwó rẹ̀ náà bá bú sẹ́kún. Jẹ̀mọ́ a sì sọ pa afẹ́ jọ àwọn ẹni ìṣáájú ṣáwájú wọn. Bó ṣe wá rí yẹn àwọn kò yẹ wá tò tẹ̀léra wọn ní èyíkéyìí tọ́lọ̀ ń bá fìyàn ta kókó ẹ̀ náà èyí ó ṣẹjọ́ ẹ̀ níwájú Ọlọ́run. Kullukum ra'in wa kullukum mas'ul an ra'iyatihi. Nínú ilé rẹ báwo ni sinna ò ṣe ní gbalẹ̀ bó o bá kú lẹ́sẹ̀ lérí ọmọ ọlọ́mọ ó yẹ kó lẹ́sẹ̀ lórí ọmọbìnrin rẹ. Ọlọ́run fi ọ̀tá kókókó lẹ́sẹ̀ lérí ẹ̀. Bẹ́ẹ̀ yẹn bá dá ilé ìwé sílẹ̀ bó o bá lẹ́sẹ̀ lórí ibòmíì ìwọ ló bá nílé ẹ̀kọ́ tí ó yẹ kó lẹ́sẹ̀ lérí ẹ̀. Bẹ́ẹ̀ yọba wá láti gbogbo àtẹ yìí tọ́lọ́ mọ̀ kó o ní kápá lérí ẹ̀ tó o bá lu Ọlọ́run ọba yóò bí ọ. Wáyà ni a nílẹ̀ fàáṣà. Ọlọ́run ọba lóòrùn sì kìlọ̀ fún yín òun kọ̀ fún yín anil fàáṣà. Gbogbo ohun tó bá lè jẹ́ zìnà àbí gbogbo ohun tó bá lè máa bí zìnà Ọlọ́run ṣe léwọ̀. Ọlọ́run ọba ṣe léwọ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní inni la usafihu nisa. Ànábì lè mèé bomi lọ. Ìwọ wa ń sọ wípé ọ̀rọ̀ ìmánì ni èèyàn lè máa bobìnrin lọ. Àtọ́ onímọ̀nì dànẹ́bì lọ ni. Tọ́ba ti jẹ́ pé ìmánì tiẹ̀ ju dànẹ́bì lọ, a jẹ́ pé o ti wà qualified. Ànábì ní inni la usafihu nisa. Gbogbo àwọn nǹkan tó lè máa kankun sí kọ́rọ̀ ẹni ó já síbi ìsìn náà ẹ jẹ́ ká sá fún. Yálà nínú ọ̀rọ̀ àbí nínú táwọn wò nínú ilé táwọn ọmọ wa ń wò nínú ilé. Jàmá bẹ́ẹ̀ yóò ní tẹlifíṣàn nínú ilé gan bẹ́ẹ̀ yẹn bá ti ní àǹtẹ̀ sí. Bó ti wulẹ̀ kówó rẹ̀ ọmọ tó sàṣàlẹ̀ yìí tí ó wà connected. Ìtọ́mọ rẹ̀ ti mọ̀ gán ti fi jẹ lọ. Lóbi jẹ́ pé àwọn tọ̀ yìí báyìí. Àwọn ntọ́lọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún wa kò sẹ́ni tó lè pélé wọ̀. Àmọ́ Ọlọ́run fẹ́ ká mọ kí ló dáa níbẹ̀ kí ni tí ò dáa níbẹ̀. Gẹ́gẹ́ bí bàbá tó ra ọkọ̀ sínú ilé nínú tọ̀ yìí báyìí. Ó ní èyàn wá ní mo fẹ́ ṣe dáadáa fọ́ọ̀mù tí mo bí ọ wá kọ bí wọ́n ṣe ń wa ọkọ̀ òfin ní kọ́kọ́rọ́ bí kò máa gbé lọ láti lè ṣe dáadáa sọ́mọ tó bí. Jàmá onítọ̀wọ́ kábàámọ̀ lérí ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn tọ̀yìbáàtì àwọn gájẹ́tì tá a ní tá a ń lò yẹn ẹ̀jẹ̀ aṣọ aburú bẹ̀ fún wọn dáadáa kákọ́ wọn ní dáadáa bẹ̀ kásìkì wọn nílò níbi aburú tí ń bẹ̀ ń bẹ̀ kọ́mọ́sí fáwọn náà láàpè náà sí ná sínú ilé wa. Ọlọ́run ọba ni ẹ wá wo àwùjọ bó ṣe rí bẹ́ẹ̀ wá ń sọdún léyà àwa ń pàdé àwọn tó ń rí òwò kiri. Inú èèyàn ti máa bàjẹ́ pé sọ́dún tọ́lọ́ náà là ń ṣe yìí. Sọ́dún tọ́lọ́ náà ni àbí tiwa.
ẹ wá lẹ́ ń ṣe kánífà ẹ wá ń bóra lẹ̀ ní òhò ọkùnrin wá ń dirun ọkùnrin wá ń fìyẹ di èjì àsọkùn sàbò gbogbo ẹni tó ti dágbà àgbà nínú agboolé náà kọfọ lẹ́rán wọn ò sọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ní káwọn èèyàn bá ń yàpá àṣẹ Ọlọ́run àwọn tó sì lè pọ̀ fún wọn tí wọ́n bá ń bẹ̀ ń bẹ̀ tí wọ́n dá a lé tíbi náà Ọlọ́run bá dé kò ní í mọ lórí àwọn tí wọ́n dáṣẹ́ lọ nìkan mọ́ lu'ina alladhina kafaru min bani Isra'il ala lisani Dawuda wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'alu labisa ma kanu yasna'u ọlọ́wọ́ bá láàgbé wọn ṣépè aláàánà àwọn ọmọ Israel látòrí ara ànábì Isa àti ànábì Dáúd nítorí pé wọ́n tayọ ààlà wọn ṣẹlọ kílẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ní wọ́n bá rà burú báyìí wọn ò ní kọ́ nítorí owó ń jáde ńbẹ nítorí pé kò ń jáde ńbẹ nítorí kọ́lá ń jáde ńbẹ nítorí pé dànsáàkì ń jáde ńbẹ wọ́n wàá dákẹ́ wọn ò ní kọ́ àbí nítorí pé tá a bá kọ́ ò lè má ṣe káǹfààní kan ó jáde lọ́jọ́ iwájú. Ọlọ́run bá ní àwa bínú sí wọn àlàánà wọn bí makano yasna wọn látara àdí bẹ́ẹ̀ alfàṣà zina Ọlọ́run bá ní akọ́ fún yín ẹ jìnnà sí zina